ìpè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá kò ní wá sópin o. àní torí wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ó jẹ́ ẹ̀yà Yorùbá, dandan ni tàìdán Yorùbá nation no going back. ojúlówó ọmọ Yorùbá tí ó ṣẹ̀ṣẹ̀ gba òmìnira láti wọ orílẹ̀-èdè tó bá wù ú, Sunday Adéyẹmọ, ẹni tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho, àti ọ̀mọ̀wé Túndé Hamsat, wọ́n ti fi ọwọ́ gbáyà wípé ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá kò ní dúró, bẹ́ẹ̀ ni yóò wá sí ìmúṣẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run. wọ́n ní gbogbo ọ̀nà ni àwọn ṣe tán báyìí láti gbà kí orílẹ̀-èdè Yorùbá kó lè wá sí ìmúṣẹ. wọ́n ní àwọn ò ní torí wípé ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó jẹ́ ẹ̀yà Yorùbá. nígbà tí ọ̀mọ̀wé Túndé Hamsat tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe ní òní ọjọ́ sátidé ọjọ́ 14 oṣù kẹwàá ọdún 2023, ó ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀hún pẹ̀lú iléeṣẹ́ akọ̀ròyìn The Sun. Hamsat ní láti bí ọdún díẹ̀ sẹ́yìn ni oríṣiríṣi ìyà ńlá ń jẹ ìran Yorùbá láti ọwọ́ àwọn Fúlàní adaranjẹ káàkiri ìlú ilẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà. àìsí ètò ààbò tó yanrantí, àìsí ètò ààbò yìí òun náà ló yọrí sí ṣíṣe ipá bá àwọn obìnrin ní àjọṣepọ̀ nínú oko àti ní àárín ìlú, gbígbé àwọn àgbẹ̀ àti pípa àwọn àgbẹ̀ sóko láti ọwọ́ àwọn Fúlàní adaranjẹ. púpọ̀ nínú àwọn Fúlàní adaranjẹ yìí wọ́n sì tún máa jí àwọn àgbẹ̀ gbé, wọ́n sì máa béèrè owó ìtúsílẹ̀ lọ́wọ́ wọn. eléyìí ni ó ń wáyé ní gbogbo ìgbà ní àwọn ìlú ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ ní ìlú Ìgàngàn ní agbègbè Ìbàràpá. ìdí rèé tí olóyè Sunday Ìgbòho tó fi kojú oró dà wọ́n, tó ìsọ wípé kí wọ́n ó kúrò lórí ilẹ̀ bàbá òun. àgbáríjọpọ̀ àwọn ọmọ Yorùbá tí ọ̀rọ̀ yìí dùn bí ìgbà tí ènìyàn fi ìgbọ́n kán ògiri ni wọ́n ti fi ohùn òkè sọ̀rọ̀ báyìí, tí wọ́n sì ń fi ọwọ́ gbáyà wípé àwọn ò ní gbà. wọ́n ní a ò ní torí wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó jẹ́ Yorùbá ká wá dákẹ́ nítorí ẹ̀tọ́ wa ni. a ní padà sẹ́yìn, orílẹ̀-èdè Yorùbá yóò wá sí ìmúṣẹ dandan tàìdán. àwọn àgbáríjọpọ̀ ọmọ Yorùbá tí wọ́n fọwọ́sowọ́pọ̀, àwọn bíi Pọfẹsọ Bánjí Akíntóyè, olórí ọmọ Oòduà lágbàáyé, Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, ẹgbẹ́ Oòduà People Congress OPC, àwọn náà fi ọwọ́ sowọ́pọ̀ láti pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá. Ìbà Gani Adams ní ìpè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá kò ní wá sí òpin títí Ọlọ́run yóò fi àṣẹ sí. àwọn ẹgbẹ́ 2 sí 3 sí 4 ló ń léwájú nípa dídá orílẹ̀-èdè Yorùbá kalẹ̀. àwọn náà ní Oòduà Progressive Union OPU àti Freedom Fighter Group FFG, pẹ̀lú Yorùbá One Voice YOP, Ààrẹ Ọ̀nà Kakanfò títí ilẹ̀ Yorùbá. ó ní àwọn ẹgbẹ́ wọ̀nyí àti àgbáríjọpọ̀ àwọn ọmọ Yorùbá míì lókè òkun àti ní orílẹ̀-èdè Nàìjíríà, àwọn wà ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn ní o wípé títí ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá yóò fi wá sí ìmúṣẹ. ìpè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá kò ní wá sí òpin nítorí wípé